gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò Amásọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà owó yín ni o. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ dá ìbéèrè 10, kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá, kẹ́ dẹ̀ mú nǹkan yín dáadáa ló bá tán. Nǹkan táwọn èèyàn fi 30 ọjọ́ ṣe kẹ́yìn kàn ṣe láàrin 20 ìṣẹ́jú, kẹ́ máa mú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan lọ. Tó bá ṣe pé ẹ dáhùn ìbéèrè, kẹ́ ṣì ìbéèrè, kẹ́ wá wà ní 1,100 wálẹ̀, tẹ́ ẹ dẹ̀ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá, ṣúlẹ̀ ètò àfún yín nílọ́po owó lọ́nà 2. Ìyẹn dáa, ó dáa. Ṣùgbọ́n tẹ́ bá ń ṣe àmúlùmọ́lẹ̀ èdè, kẹ́ wà ní 10,000, àní kẹ́ máa mú yẹn lọlé, 10,000 kẹ́ máa mú lọlé. Èèwọ̀. Tẹ́ bá ní èèwọ̀, tẹ́ bá ní ìbéèrè yín tó kù ẹ sì fẹ́ máa dáhùn, tẹ́ bá ṣe ń gbà wọ́n, owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè. Ìyẹn iṣẹ́ èèwọ̀. Ìyẹn dáa. Ṣé àwọn ibi tó tún wá dùn sí? Tẹ́ bá dáhùn ìbéèrè 10, tẹ́ ẹ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá, kẹ́ mú nǹkan yín, kẹ́ dẹ̀ wà ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà lẹ́yìn ètò. Àwọn remimatics, àwọn ọkọ̀ ni wọ́n ń tà, wọ́n á gbọ́kọ̀ fún yín lọ́fẹ̀ẹ́. Ọlọ́run ṣe wọn ìdọ́lọ́kọ̀. Ìkòkò àmù. Ọkọ̀ yẹn ti wà ní sàkání wa o, kẹ́kọ̀ọ́ máa wà á lọ ni. Mo ti mú awakọ̀ tó máa gbé lọlé wá. Àbáwọlé. Òun máa gbówó. Ọ̀gá ó dá wọn lójú. Kí àwọn ọgbẹ́ ti fi mí pa lẹ́yìn nígbà tá àti ìbẹ̀rẹ̀ ẹ̀fí mi. Ọ̀rẹ́ lèmi àti yín. Èmi àti yín. Olófòfó dẹ̀ ti sọ pé tèmi ni àwọn náà ṣe. Ó dáa, kí ló kọ yín? Mojirayo Olaniyan. Iṣẹ́ ọ̀lẹ ń ṣe? Lọ́wọ́lọ́wọ́ èmi ò ṣiṣẹ́. Mo ti ṣiṣẹ́ pẹ̀lú ilé ìfowópamọ́ fún ọdún 16. Mo kúrò ní ọdún 2 sẹ́yìn. So mo kàn máa ń rìnrìn àjò. Ẹ pẹ̀lẹ́, owó ṣì kì í síbẹ̀. Ta ni mo ṣe? Kí lẹ ṣe mí? Ta ni mo ṣe? Ó dà, ẹ wá ṣiṣẹ́ kankan báyìí. Mo máa ń rìnrìn àjò. Ẹ máa ń rìnrìn àjò, kẹ́kọ̀ọ́ máa owó tẹ́ ti pa fún ọdún 14 yẹn. Mo láwọn iléeṣẹ́ táwọn èèyàn ń bá mi ṣàmójútó. Tó ń bá yín ṣàmójútó, kẹ́yìn kò jókòó. Àdúpẹ́ lọ́wọ́ náà. Ọlọ́run jọ̀ọ́ o, jẹ́ káwa náà ní oríṣiríṣi iléeṣẹ́ o. Ẹ bá mi dá owó mi padà. Èwo? Owó ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan tán yọ kúrò. Bára ẹ̀yin lẹ yọ. Mi rántí pé mo sọ èdè tẹ́ sọ pé mo sọ yẹn. Èdè wo lẹ sọ? Ẹni mo sọ èdè òyìnbó. Èwo? Mi ò mọ̀. Ó dà, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ níbi lẹ́bẹ̀tán ni wọ́n ti mú ọ̀lẹ̀ jẹ. Kí ló dé? Ẹ jẹ́ wo. Ìbéèrè. Ó dà. 4,207. 4,207. 687. Kí ló sọ? Níbo ní ilẹ̀ Yorùbá ni igbó Elédùmarè wà? Ní igbó Elédùmarè wà, ṣé mọ̀? Mo ń wá lórí afẹ́fẹ́. Lórí afẹ́fẹ́. Ẹ gbọ́? Igbó Elédùmarè. Bí Ilé Ifẹ̀. Ilé Ifẹ̀. Bóyá mi ò mọ̀. Ṣé ẹ ti ka ìwé rí Ògbójú ọdẹ nínú igbó Elédùmarè? Ṣé igbó Elédùmarè náà? Nínú igbó Irúnmọlẹ̀. Bẹ́ẹ̀ni. Ta ló kọ? Sílẹ̀ kí bàbá wa Fágúnwà. Fágúnwà, bàbá Fágúnwà. Ṣé mọ ibi tí bàbá Fágúnwà ti wá? Mi ò mọ̀. Ẹ mọ̀ ibi tó ti wá yẹ gan-an ní igbó Olódùmarè wà. Kò kí ń ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Kì í ṣe Ọ̀ṣun.
ìpínlẹ̀ Ondo ló wà. So mo ti ṣe. Bá mi yọ sóò yẹn. Owó sì kì í síbẹ̀. Owó ilé yìí ò wọ ilé fàájì. Eléyìí. Nígbà tí yóò ṣàpà, eléyìí wọ o. Mo gbá àwọn èrò tó fẹ́ gbé owó tá a máa pín tẹ́lẹ̀ wá ni. Ọlọ́run lẹ́kan ló ń jà. Kí ni? Èmi náà máa di odidi olófòfó nísìnyí. Kí ló ṣẹlẹ̀? Gbà béèrè ni. Ondo. Níbo l'Ondo? Ṣó lè yàtọ̀, ṣó lè kọjá Àkúrẹ́ ni? Wọ́n sọ fún mi nílé pé tí mo bá mú owó kúrò níbí báyìí pé ó máa yà wọ́n lẹ́nu. Olófòfó dẹ̀ ń ṣe mí. Kò ṣe yín. Òkè Igbó ló wà. Òkè Igbó lórúkọ ìlú yẹn. Ibẹ̀ ni Igbó Olódùmarè wà. Èwo ni ẹ? Okay. Máa yọ òkè yẹn. Ẹ̀ ń ta yín. Jẹun. Mo dẹ̀ sọ fún yín tẹ́lẹ̀ o. Pé kẹ́ ràn mí lọ́wọ́. Ṣé mi ò wá ràn yín lọ́wọ́ ni? Ẹ ràn mí lọ́wọ́. Ẹ pẹ̀lẹ́. Owó sì kì í síbẹ̀ 50,000. Inú àwọn ọ̀rẹ́ mi gan ni dùn sí pé ìbéèrè ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé ó dín mẹ́sàn-án. Ọ̀rìnléníẹgbẹ̀ta. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 571. Bá mi yọ ìyẹn. Kí ni ìyẹn wá rí? Ẹ dúró. Ṣé yẹn wà nínú èdè òyìnbó ni? Ìyẹn. Ṣé. Kí ni èdè òyìnbó kí ni ìtumọ̀ ẹ̀? Ẹ dúró. Ṣé yes kọ́ lẹ fẹ́ sọ? Ó tì. Ẹ má jà ṣe. Ó yá. Ó yá. Olófòfó. Wí bẹ́ẹ̀. O sì ṣe bẹ́ẹ̀. Ó yá. Ẹ ti jẹ́ kí n máa dójú ti ọmọ mi torí ìyá mi mo ṣe wá o. Tó yẹ pé ìyá mi wà láyé wọn á ti wá sórí ètò. Àwọn wo ni Yorùbá ń pè ní? Ó fẹ́ kọ padà ni. Ó fẹ́ kọ padà. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ yẹ. Torí ẹ ti bẹ̀rẹ̀ kò nílò láti kọ mọ́. Ó yá. Àwọn wo ni Yorùbá ń pè ní adídàgìrì? Àwọn wo ni? Ó ti jẹ́ àwọn alájàpá. Tó máa ń ṣòwò. Àwọn adídàgìrì. Bí káràkátà. Ẹ máa ṣì mí lọ́nà. Bí àwọn tó máa ń lọ sí ibi irú oko ọ̀wẹ́nà. Olófòfó ràn mí lọ́wọ́. Àwọn jagunjagun. Bí jagunjagun. Ṣé àwọn eléyìí tó máa ń tafà àbí tó máa ń lòbọn? Adídàgìrì. Gìrì àárọ̀ kùtùkùtù nìyẹn. Gìrì ní àárọ̀ kùtùkùtù. Àbí? Wọ́n tó ń ṣe. Kí wá ní kùtù? Ìdágìrì kí la máa ń pè ní ìdágìrì? Kí wá ní ìdágìrì? Ṣé kìí ṣe ọmọ tó ní wárápá? Ní gìrì. Kí ni gìrì? Tó bá ní kéèyàn ṣe gìrì ó yàtọ̀ sí gìrì. Okay. Ẹ bá mi yọ yẹn, ẹ má yọ. Wọ́n ní ẹ bá mi yọ yẹn, bá mi yọ òkè yẹn. Wọ́n ní ẹ bá mi yọ yẹn. Ẹ má máa jẹ́ kí ọ̀rọ̀ mi dàbí ti olórin tó wá tó tún jẹ gbèsè lọ. Ara ẹ kò lè dé bẹ́ẹ̀ yẹn. Kí ló kù? Kí ló tún kù tí ó ṣe? Kí ló tún kù tí ó ṣe? Mi tí ìdáhùn béèrè o. Ẹni tó sọ̀rọ̀ sílé kan. Ṣé torí ó dà ó yá. Àwọn tó máa ń kóyàn láyà jẹ. Tó máa ń kóyàn láyà jẹ. Ṣé kóyàn láyà jẹ a máa gbà wọlé? Ṣùgbọ́n àwọn tó jẹ́ pé kí nǹkan kékeré àwọn alarmist jìgìjìgìjì
wọ́n ti sáré. Wọ́n á fẹ́ nǹkan lójú, nǹkan tí ò tó nǹkan, wọ́n á kò sáré pọn, wọ́n á fẹ́ lójú. Ẹ gbà. Ẹ̀yin lẹ ń pàtẹ́wọ́ fúnra yín. Alára ní gbéraga. Aláǹgbá tó bẹ́ látorí ìrókò, ó mi rí ẹ̀ sókè, ó ní yáyàyá. I salute myself. Bẹ́ẹ̀ni kọ́kọ́ ò bá yín mi. Èmi gan lára dẹ̀yìn rá mi. Ó yá ó dáa. Okay. Bá mi yóò kéye. Ẹ pẹ̀lẹ́. Owó ṣì kìí sílẹ̀. Ìbéèrè 4,500. 4,500. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún ata ilẹ̀? Jíjà, atalẹ̀, jíjà o, jíjà, ó yá, atalẹ̀. Owó dẹ̀ sì kí síbẹ̀ o. Kí ni? Ìbéèrè 450. Kí ni? 50 ó lé 449 lẹ sọ yẹn. Kí ni 440? 450. 450 lé mẹ́sàn-án. Àmọ́ àmọ́ a lè sọ sí ẹ̀yìn. Ẹ lè sọ sẹ́yìn. Ó dáa. Ẹ jẹ́ n lo jíngí yẹn. Jíngí. Tí Yorùbá bá ní kí ènìyàn fàpẹrẹ. Fàpèrè tẹ́. Kí ló túmọ̀ sí? Kí ló túmọ̀ sí? Wọ́n ní kó fàpèrè tẹ́. Fàpèrè tẹ́. Mo ti fàpèrè tẹ́ gbogbo àǹbì. Èèyàn ti fúnyàn ní jókòó. Tí ẹ bá ti dé ẹ fàpèrè tẹ́. Mo bẹ́. Èmi ni mò ń bẹ́ látẹ̀kọ̀. Wọ́n gbà fàpèrè apèrè ní stool kéèyàn jókòó, fàpèrè tẹ́ dì í, wọ́n ní fàpèrè tẹ́. Máa lọ fàpèrè tẹ́. Ẹ pẹ̀lẹ́. Kí ni? 4,800. 4,800. Parí òwe Yorùbá yìí tí a bá ní kí wèrè ṣe òkú ìyá rẹ̀ bó ṣe wù. Òórùn ò ní já. A máa rùn. Ó máa kàn sókú yẹn sẹ́gbẹ̀ẹ́ lé fún wa ní àwa la máa gbọ́. Dá padà. Mo sì ní oore ọ̀fẹ́ àti sọ nǹkan míì. Olófòófó. Tí a bá ní kí wèrè ṣe òkú ìyá rẹ̀ bó ṣe wù ú. Kí lẹ fi parí ẹ̀ yẹn? Èmi ní òórùn ẹ̀wọ̀n jẹ́ kára àdúgbò. Toró kàn máa jù sí ibì kan ni. Ó kàn máa jù. Olófòófó kọ́ mi. Ibi tó wò yìí tẹ̀. Ó sì kì í síbẹ̀. Tá a bá ní kí wèrè ṣòkú ìyá ẹ̀ bó ṣe wù ú, á sùn jẹ. Ó lè sùn jẹ. Ṣùgbọ́n ẹ̀yin sọ pé ó lè gbé síbi, ó lè ṣáná sí kó ṣùgbọ́ kó ẹ̀yin kó lè jù síbi tó yẹ. Ó lè sùn filẹ̀ jẹ́ ká fún wọn. Olófòófó. Jẹ́ ká fún wọn. Mo dẹ̀ ní kẹ́ ẹ fún mi lómi gbígbóná tẹ́lẹ̀ fún mi. Nígbà tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ nílé ìfowópamọ́, ẹ̀ka wo lẹ ti ń ṣiṣẹ́? Olùdarí ìpè.
olùdarí ìsọ̀rí ilé owó kan ni mo jẹ́ ni mo fi kúrò. Lẹ fi kúrò. Kí ló dé tẹ́ kúrò? Wọn kì í fún kí ẹ fẹ́ lọ fún ìsinmi. Ẹ ṣẹ̀ṣẹ̀ máa wá lọ bá ọ̀gá yín, ẹ máa dúnàdúrà lórí nǹkan tó jẹ́ pé ẹ̀yin lẹ ó tọ́ sí yín. Kò dẹ̀ kí n jẹ́ kí èmi jayé bó ṣe wù mí. Mo ṣe wò pé ìta ṣe náà tó lẹ́yìn ọdún 16. 16? Ẹ ti pawó ni. Kò rí bẹ́ẹ̀, gbogbo nǹkan kan náà kọ́ lówó. Ṣé òkúta lèèyàn fi ń jayé bó ṣe wù? Ẹ jẹ́ ká parí ilé. Ọ̀rọ̀ ṣẹ́rí, ọ̀rọ̀ mi ò. Ẹ kàn ń gbẹ̀san lára mi. Ó yá. Ọgọ́rin, àádọ́rin lé mọ́kànlá. Àádọ́rin lé mọ́kànlá. Àádọ́rin 90. No, bá mi yọ no yẹn. Ẹ mọ̀ pé no yẹn mẹ́ta ni ṣùgbọ́n mo kàn ní kán yọ lẹ́ẹ̀kan. Ẹ pẹ̀lẹ́, owó ṣìkì síbẹ̀. Ó yá. Ẹ fún mi ní ìkan. Ẹ pẹ̀lẹ́, ó dojú ẹ̀. Jẹ́ kan tẹ̀bá ẹ pé olófòfó fẹ́ràn yín gan. Ẹ jẹ́ wò. 711. Kí ni 700? Ó ti sápá mi lórí, mo mọ gbogbo ẹ̀. Ìjókòó ìgbóná. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Okay. Okay. Olófòfó máa ń ṣe bẹ́ẹ̀. Bá mi yọ. Kí ni a fẹ́ fowó ilé rà? Ó ṣe fàájì. Níbo? Ní fàájì kẹlẹ́lẹ́. Tẹ́ bá fẹ́ lọ ṣe fàájì ṣówó ètò yín. Bẹ́ẹ̀ni. Níbo? Tí mi ò kì í ṣe ọmọ onínàkúnà. Níbo? Ní ibikíbi. Ní búkà. Tí bá ní kán bá mi sán iyán mẹ́ta, abọ́dì ẹyọ kan, ògúnfe ẹyọ kan, màá kó àwọn a máa jọ lọ pẹ̀lú àníkọjá àyè wa, àní mu omi inú ife àbí inú gò, tinú ọ̀rá la máa mú tá máa já. Ọlọ́run ní ṣe tèmi àti yín bẹ́ẹ̀. Ní kí ni? Ṣé kì í ṣe omi? Owó kì í síbẹ̀. Ẹ tún fẹ́ kí n sọ̀rọ̀. Ó yá. Àwọn wo ni Yorùbá ń pè ní alukoro? Àwọn wo lálukoro? Tó máa ń lu aago. Àwọn tó máa ń àwọn náà máa ń lọ ń ṣe tọ́ba bá ti. Ó dà. Tọ́ba bá ti ṣe kí ni? Mi ì sọ yẹn. Àwọn náà máa ń ṣe kí ni? Àwọn náà máa ń ṣèkéde. Níbo? Ó lè jẹ́ lórí móhùnmáwòrán. Ẹ dúró. Alukoro. Alukoro. Àwọn náà máa ní kán lọ kéde láàrin ìlú pé ọba fẹ́ rí àwọn ọkùnrin o kán wá sí ààfin láago 5 ìrọ̀lẹ́ ìlú o. Alukoro ló máa. Alukoro bẹ́ẹ̀ ni àwọn bíi PRO. Bẹ́ẹ̀ ṣe pé. Àwọn tó máa ń ṣèkéde. Ó dà ẹ gbà. Mo rí i pé nǹkan tó ń jẹ́ kára tutù wà níbàyí ṣùgbọ́n ara mi ń gbóná. Ṣé rí i pé Mary ló sọ alukoro fún yín? Bá mi yọ díẹ̀. Kò ṣe. Ẹ? Kò ṣe.
ẹ sọ díẹ̀. ẹ sọ díẹ̀. filẹ̀ jẹ́ ká fún wọn. Ẹ má máa sọ pé olúfòfó ọ̀rẹ́ wa ni. ọ̀rẹ́ yín ni. Ó yá. Ìjà ti bẹ̀rẹ̀. Ó dáa. Ìbéèrè kelo. Okòó-lé-ní-ọ̀rìn-dín-méjì. Okòó-lé-ní-ẹgbẹ̀rin. Ẹgbẹ̀rin-ó-dín-méjì. Kí ló dé? Ẹ ti jẹ́ kí inú mi pòpọ̀. Ó yá. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún èdè? Èdè ni language. Ẹ mọ̀ pé a máa ń sọ pé ọmọ yẹn ó kọlà lóhùn. Ó kọlà sóhùn. Ìyẹn. Eléyìí ló máa jẹ́ ká mọ̀. Pọ́n ọ̀rọ̀ accent wọ́n ní ó l'accent kí ni Yorùbá ń pè? Ìwọ tó kọlà sóhùn máa lọ bọ́ ọmọ Òṣogbo. Ọmọ Òṣogbo ti kọlà rẹ̀. Ó yá. Ẹ sọ. Ohùn. Word, sentence. Ìrànlẹ́, ẹ jẹ́ ká para lé. Ó dáa. Gbogbo ibi nǹkan ara ilé tẹ́ fẹ́ pè inú bí ni ara ilé yín wà báyìí. Tẹ́ bá fẹ́ pè èèyàn báyìí Lékan lẹ lè pè. Ó dá mi lójú pé tó bá ń wo ètò yóò ó fúnra ẹ̀ á máa rẹ́rìn. Ó yá. Ẹ mọ̀ accent wọ́n ní ó máa orí ó kọlà sóhùn. Ó kọlà sóhùn la máa ń pè. Kí ni Yorùbá ń pè? Bá mi yọ. Ahọ́n orílẹ̀. Ahọ́n orílẹ̀. Mi ò mọ̀. Ahọ́n orí ilẹ̀ ibi tó ti wá. Ó yóò fọ́ mi ìrókò. Ẹ ti fẹ́ máa sá lọ ó kù méjì lẹ́yìn ilé. Ṣé bàtà àdẹ̀sí ló mú lọlé? Ó sì kì í síbẹ̀. Gbogbo nǹkan 709. Ẹ pẹ̀lẹ́ 709. Ó yá kí ló sọ? Tí Yorùbá bá sọ wípé tó bá sọ pé èèyàn run ilẹ̀ pa, kí ni ìtumọ̀ àkànlò èdè yìí? Ẹ mọ̀ nǹkan tí ilẹ̀ pa ń jẹ́ ṣá. Ìyá mi dẹ̀ máa ń sọ. Ọ̀rọ̀ màmá mi náà ni wọ́n sọ pé èèyàn ń run ilẹ̀ pa. Mo máa ń gbọ́ dáadáa. Ó ń run ilẹ̀ pa. Ní kìí ṣe ẹni tó ti kó tó ti gbó. Tó ti gbó tó ti fẹ́. Tí ò ní pẹ́ papòdà. Ní pẹ́ kú. Ẹni tó ti ń wà ní bèbè. Ọ̀rẹ́ ẹ̀ ti ń run ilẹ̀ pa o. Bàbá ti ń run ilẹ̀ pa o. Tí ọba ti ń run ilẹ̀ pa. Ẹ mọ̀ pé ilẹ̀ pa ni ilẹ̀ tó kẹ́yìn nígbà tó bá ń gbẹ́ ìsà òkú. Wọ́n á ní ó ti ń run ilẹ̀ pa ó ti fẹ́ fara ó ti fẹ́ dilẹ̀. Ẹ gbà yẹn. Ẹ ṣeun. Nǹkan tá ẹni tó bá ṣe pé ìyá yín wà láyé pé wọ́n bá wá síbí. Ìgbà tí mo wà ní kékeré wọ́n máa ń lọ sí móhùnmáwòrán tìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà nìbàdàn. Wọ́n máa lọ ṣe ìdáhùn sí ìbéèrè wọ́n dẹ̀ máa kẹ́bùn wálé. Ẹ̀yin náà lẹ́yìn náà ẹ̀dẹ̀ ti fẹ́ wá ṣerú ẹ̀. Gbogbo sì kì í síbẹ̀. Ó sì kì. Ẹ ṣeun. Ìbéèrè 3,500. Ó dáa. Tí Yorùbá bá sọ wípé ara dá ènìyàn kí ló túmọ̀ sí fún àpẹẹrẹ ara dá ọ? Ẹni tó níbà
Tára ẹ̀ ò yá. Tára ẹ̀ fà. Wípé kó níbà. Kíbà yẹn ṣẹ̀ṣẹ̀ kára ti fẹ́ máa yá díẹ̀díẹ̀. Kó wá nílò omi gbígbóná. Gbogbo nǹkan tí mo ti sọ fún yín lẹ́yìn lẹ wá mú wá sí ojú ayé. Ojú ayé pé o, a ò mẹ́ni tó fẹ́ ni. Ìkà pé irọ́ pé o, a ò mẹ́ni àṣẹ o. Ọlálékan ojú ayé. Ó dà, ló bá ní ara dá yín lénìí. Ara dá yín, kí ló túmọ̀ sí? Ara dá o. Dání, ara dá yín lénìí. Pẹ̀lú nǹkan tẹ́ ṣe, ara dá yín. Ara ti wá dá yín báyìí. Ojú yín ti rí. Ara dá yín. Àìsàn. Báwo mo ti ṣe fẹ́ sọ ju bí mo ṣe sọ yìí tí bá ní pẹ̀lú. Ara ṣe kémkém. Ó kì í ṣe kémkém. Kébékébé. Kébé Kwara. Ara yẹn yá. Kì í ṣe gbogbo ènìyàn ló fẹ́ ọdẹ ẹnu. Ṣọ́ra fáyé mò ń tẹnu mọ́. Ọ̀rẹ́ oríṣiríṣi ló yí ẹ̀ka o. Ṣọ́ra fáyé mò ń tẹnu mọ́. Ẹni orò wípé kò lè jà ẹ̀ o. Àwọn ló ń ṣekú pààyàn. Ẹni orò wípé kò lè jà ẹ̀. Àwọn ló ń ṣekú pa ni. Ọ̀rẹ́ díẹ̀ ọ̀tá díẹ̀. Òun ló máa jẹ́ kẹ́rù ayé yìí máa bà mí. Kọ́lá àwọn ọlẹ́wọ̀n tún gbé dóde ẹ̀wọ̀n àjòkú jìrọ̀ kọ̀ọ̀kan. Ara dá yín, that serves you right. Ìyẹn ojú yín ti já. Ojú yín ti já, ara dá ọ, ara dá. Ṣé bí mo ti ń sọ fún ẹ látàárọ̀? Mo sọ pé lẹ́kàn ò ṣeé ṣẹ̀, ara máa dá yín, ara ti dá yín báyìí. Bá mi ṣé a máa yọ gọ́ọ̀dù ni? Ṣé ẹ̀jọ́ wá ni? Ó wà tiẹ̀, mo wà tèmi. Ẹ̀jọ́ wá? Ẹ̀jọ́ wá síbí lẹ́nu? Báwo ló ṣe wọ bí? Ó dà, ìbéèrè tó gbẹ̀yìn àbí? Má ṣe o. òjìléníẹ̀ẹ́dẹ́gbẹ̀rin-lé-márùn. Irú àròkọ ní Yorùbá máa ń pa ránṣẹ́ sí àwọn òbí ìyàwó tí ọkọ rẹ̀ bá nílé lálẹ́ ọjọ́ tí ọkọ rẹ̀ ò bá nílé, òkè tí ọkọ rẹ̀ ò bá nílé. Ẹ pẹ̀lẹ́, owó sì kì í sílẹ̀. Ló sì kì í. Lálẹ́ ọjọ́ ìgbéyàwó. Kí ni wọ́n lè fi ránṣẹ́ irú àròkọ wo ni wọ́n máa ń pa ránṣẹ́ sí ẹbí ìyàwó? Wọ́n lè fi aṣọ funfun ránṣẹ́ tí ò sí ẹ̀jẹ̀ pé wọ́n rí. Kò dá. Ojú ń tì wọ́n. Kí la tún lè kí ni? Ta tún lè fi parọ́kọ. Ẹ jẹ́ dúró báyìí. Wọ́n lè fi ajáde apẹ̀rẹ̀. Ìdí nìyẹn tó máa fi ń pè àwọn èèyàn míì ní ajáde apẹ̀rẹ̀. Wọ́n lè fi ajáde apẹ̀rẹ̀ ránṣẹ́. Wọ́n lè fi ìkòkò àfọ́kù wọ́n lè fi ìkòkò àfọ́kù ránṣẹ́. Ìyẹn ti sọ fún wọn pé ọmọ yín ti di dánta o, àbá ń lé o. Àwa yín délé, a ò bá yín lé, ọmọ yín lábá. Ẹ̀san tẹ́ gbà. Ibi tẹ́ bá mi dé rèé. Ibi tẹ́ sì mi dé, mẹ́mọ̀ pé mo lè débẹ̀ o, mo yí ọ lógo. Ó dà, ẹ gbìyànjú, owó sì kì í síbẹ̀. Mo ṣèlérí nílé pé mo máa gbé gbogbo owó yẹn wá pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni. Pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́? Ọkọ̀ ayọ́kẹ́lẹ́? Ọkọ̀. Ṣé ọkọ̀ máa ń yọ́kẹ́lẹ́ ni? Àlè nìyẹn, àlè ló máa ń yọ́kẹ́lẹ́. Ojúlówó ọkọ̀ máa dúró tán. A dúró tán. Ó dùn, ó
Ókì. Onílé bá ti ń jó ká lè jó owó rọ. Eléyìí ẹ fi mú mi, ẹ ṣé gan ni tẹ wá. Eléyìí náà kẹ máa ẹ fi mu tíì tẹ́ ẹ mú yẹn. Ẹ pò fún mi, ẹ má pò fún mi màá mú. Eléyìí lẹ fi mú. Ìwé náà wà nú ẹ̀ fún yín. Ẹ ṣé gan ni tẹ wá sórí ètò lénìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Ṣé mọ̀ pé lẹ́yìn Ọlọ́run tún ni ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ nígbà tí ẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ torí ilé kan máa dárúkọ mi lórí ètò lẹ́ni orúkọ mi ni Ọlálẹ́kan Fábílọ́lá èjì ọba ní ọmọ Ọlálẹ̀ ọmọ ajígbágárí arégbèdì sọ̀dọ̀ fi roko arégbèdì ọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlédèjì ọba tẹ́lá fẹ́ kópa àbí ẹ fẹ́ gbọ́ wa lórí ètò yìí ẹjọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ́n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹrọ tẹ́ fi ń wò wá ní sáà yìí kó tó dìgbà míì ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Máa sọ̀yìn bó, má ṣe sọ̀yìn bó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Má sọ̀yìn bó, má ṣe sọ̀yìn